sùúrù níbo là ń lọ náà. ẹ máa bọ̀ iṣẹ́ awí gan-an la jẹ́. lọ́pọ̀ níbo níbẹ̀. ẹ máa bọ̀. mẹ́wọ̀n kí ni gbogbo wèrè ibà iná sí ibi kan. àwọn tó ṣe kó sì sí bí gàrí tẹ wà ó kìsà. ṣẹ́yìn wèrè níbo lẹ mú mi bọ̀ náà. iṣẹ́ yín ẹ̀ kò ní sùúrù báyìí. sùúrù wèrè o mo fẹ́ ní. ṣé ẹni tún bedroom flat yẹn wá yẹn bàbá ti gbà báyẹn oore wà níbẹ̀ yẹn bàbá ti yà níbi igi yẹn a máa kàn lé náà. gbogbo àwọn ìwọ náà ti ṣe léde madam ẹjọ báwo lára yín mo ń pa yín gbóná orí yín gbóná gidi arò olóyè kẹwàá báyìí ṣé inú gbọ́ ìlànà mi wá ṣé ilé 1.7 million tó ń fẹ́ gbà lélẹ̀. ẹ̀yin ṣe gbọ́ ọ̀rẹ́ ṣe pa mí rẹ̀ bí yìí ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. ó dà pé ẹ ti ya wèrè àbí ẹ mọ̀ kan owó inspection tí mo fún yín mi ìfẹ́ lé mọ́ ẹ bá mi kó padà. ìyẹn rọ ogun o èmi kì í dá special padà owó ẹ̀jẹ̀ mi ń wá o mo fi ń ra mọ́ọ̀tì tuntun o mi kì í dá special padà o. ẹ fún mi lówó inspection yìí má ṣe wèrè fún yín sísìn àbíyá tẹ́lẹ̀ ìyá wèrè tẹ́lẹ̀ bíyá bọ́ta ni mí ni. ó yá ẹ fún mi lówó inspection mi àbẹ́ ìyá wèrè. ẹ ní sùúrù ó yá ẹ fún mi.